èyí ni bí orí ṣe kó mi yọ lákàtà àwọn ajínigbé lẹ́yìn tí mo bí ìbejì tán. arábìnrin Maimuna Gawu látìjọba ìbílẹ̀ Gwarara ní ìpínlẹ̀ Niger tí àwọn jàǹdùkú agbébọn jí gbé lọ tó bí ìbejì sí àkàtà àwọn ajínigbé ọ̀hún ti ṣàlàyé ohun tójú rẹ̀ rí ní àkàtà àwọn ajínigbé náà. Gẹ́gẹ́ bí arábìnrin Maimuna ọ̀hún ti sọ wípé wọ́n jí òun gbé lọ nígbà tí òun wọ ọkọ̀ bọ́ọ̀sì lójú òpópónà tó wà ní ilé ìwòsàn ìjọba àpapọ̀ eléyìí tó wà nílùú Suleja níbi tí òun ti lọ rí dókítà. Ó ní nígbà tí òun lọ sí ilé ìwòsàn lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n sọ fún òun wípé òun yóò bí ọmọ inú òun ní ọjọ́ kejì tí ṣe ọjọ́ Ẹtì, ṣùgbọ́n nígbà tí òun padà sílé ni òun ṣí ọkọ̀ àwọn ajínigbé wọ̀. Ó ṣàlàyé pé nígbà tí òun wọ ọkọ̀ òun ṣàlàyé fún dírẹ́bà wípé agbègbè Lambata ni òun lọ. Ó ní ṣùgbọ́n nígbà tí àwọn súnmọ́ agbègbè náà òun sọ ibi tí òun ó ti bọ́lẹ̀ fún dírẹ́bà tí dírẹ́bà náà sì sọ wípé òun ti gbọ́. Níbẹ̀ ni òun kò ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ títí di aago kan òru tí òun tají lórí ibùsùn nínú ilé kan tí wọ́n fa omi sóhun lára tí ọmọ sì bẹ̀rẹ̀ sí ní mú òun tóun sì bí ìbejì ọkùnrin méjì. Ó ní nígbà tí òun tají òun rí ọmọkùnrin kan àti ìyá àgbàlagbà. Ó ṣàlàyé pé bó tilẹ̀ jẹ́ wípé òun gbọ́ ẹkún ọmọ ṣùgbọ́n òun tún sùn lọ padà ní kóun tó tají láàárọ̀ ọjọ́ Ẹtì tí òun sì béèrè wípé àwọn ọmọ òun dà, ṣùgbọ́n tí obìnrin kan fún òun lésì pé òun kọ́ ni òun ní ọmọ, wípé àwọn ni àwọn ọmọ náà. Ní báyìí ni òun bẹ̀rẹ̀ sí ní sunkún wípé kí wọ́n jọ̀ọ́ jàre kí wọ́n gbé àwọn ọmọ òun fún òun tí wọ́n sì kọ̀ jálẹ̀ wípé àwọn ni àwọn ọmọ òun. Ó ṣàlàyé síwájú pé nígbà tó di ní alẹ́ tí ilẹ̀ ti dúdú ni wọ́n yọ omi tí wọ́n fà sí òun lára tí wọ́n sì sọ fún òun wípé àwọn ń ṣèpàdé pẹ̀lú ẹni tó jẹ́ ọ̀gá àwọn. Ó ní níbẹ̀ ni òun ti mórí bọ́ tí òun sì bára òun ní Kàgàrà níjọba ìbílẹ̀ Rafi kó tó di wípé òun wá ọ̀nà tí òun fi dé ilé àwọn.